èèwọ̀ nínú yín ló ń parọ́ mọ́ El-Rufai o gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ pé ó ń jẹ owó ìlú níjẹkújẹ. Senato ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan tó ṣẹlẹ̀ nínú ọjà bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn láìpẹ́ yìí. Obìnrin kan ti fi gbéta ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Ṣàgámù látàrí bí àwọn olè ti ń já ṣọ́ọ̀bù káàkiri tí wọ́n sì ń kó gbogbo ọjà wọn lọ. Adébáyọ̀ Adélábù ti sọ̀rọ̀ lórí iná mọ̀nàmọ́ná tó lọ páfe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ó mà ṣe o, a ò mà ní rìn fẹsẹ̀ sí o. Àmì ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan sọ ní ìlú Ìbàdàn níbi tí táǹkì epo kan ti sọ ìjánu rẹ̀ nù tó sì kọlu àwọn èèyàn mẹ́ta, kọlu kẹ̀kẹ́ márúwá, àwọn mìíràn kan léegun ẹ̀yìn, àwọn kan sì kán lẹ́sẹ̀ méjèèjì. Ó ṣojú mi kò ṣàlàyé pé bí tírélà náà ṣe ń kọlu àwọn èèyàn bẹ́ẹ̀ ni omi ń dà lójú rẹ̀ wàràwàrà. Ó tẹ̀síwájú pé yàtọ̀ sí àwọn tó kán lẹ́sẹ̀, àwọn mìíràn farapa, pàápàá jùlọ àwọn ọlọ́jà, àwọn tó ń ta ọsàn àti wóróbo, gbogbo wọn ní ìṣẹ̀lẹ̀ náà kàn pátápátá. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣàlàyé wípé ṣàdédé ni wọ́n pe iléeṣẹ́ àwọn táwọn sì ń sáré bọ̀ lẹ̀lẹ̀lẹ̀, àmọ́ ṣá àwọn gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn kan látàrí bí wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Àmọ̀wò tó jẹ́ ọ̀kan lára òṣìṣẹ́ àjọ panápaná ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn olùtajà nínú ọjà wípé kí wọ́n dẹ́kun láti máa ta ọjà lẹ́gbẹ̀ẹ́ títì nítorí ewu tó wà níbẹ̀. Ó ní bí àwọn ti débi ìṣẹ̀lẹ̀ náà làwọn ṣí omi lu ọkọ̀ agbépo ọ̀hún kó má bàa ṣe gbiná lójijì. Èèwọ̀ nínú yín o ló ń parọ́ mọ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Nasir El-Rufai nítorí láti bí òṣùpá díẹ̀ ni wọ́n ti fi sí àhámọ́ lórí ẹ̀sùn bí ó ti ń jẹ owó ìlú níjẹkújẹ. Àmọ́ lánàá ọjọ́ Tuesday ni ìgbẹ́jọ́ wáyé nílé ẹjọ́ o, ṣùgbọ́n ohun tó jẹ́ wá lẹ́nu ni pé pẹ̀lú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́ ó ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun rárá, pé níṣe ni wọ́n parọ́ mọ́ òun ni. Ẹ gbọ́, ṣé àjọ ICPC ló ń parọ́ mọ́ ni àbí ilé ẹjọ́? Ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ náà. Bí àwọn agbésùnmọ̀mí ti ń ṣe iṣẹ́ ibi káàkiri ìlú bẹ́ẹ̀ ni àwọn jàǹdùkú náà ṣe tiwọn, àti pé iná mọ̀nàmọ́ná gan ò gbẹ́yìn o. Ohun tá a gbọ́ ni pé láti bí òṣùpá díẹ̀ sẹ́yìn làwọn ará ìpínlẹ̀ Ògùn ní ìlú Ṣàgámù ti fi gbéta lórí bí àwọn olè ti ń já ṣọ́ọ̀bù wọn ò kó oríṣiríṣi ọjà níbẹ̀. Ṣùgbọ́n ṣá ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ náà kàn ṣàlàyé fún atọ́kùn wípé àwọn ti lọ sí ilé ọba ní ìlú Ṣàgámù ní agbègbè Awólọ́wọ̀, àwọn sì ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà láyìíká. Ó tẹ̀síwájú pé ọba ti pe gbogbo àwọn ọlọ́dẹ láti ṣe ìbúra fún wọn pé bóyá wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Kì í ṣe obìnrin náà nìkan ni wọ́n ṣe iṣẹ́ ibi fún o, bí kò ṣe gbogbo àwọn tó ní ṣọ́ọ̀bù nínú ọjà Awólọ́wọ̀ pátápátá. Tẹ́ bàbá gbé wípé àwọn ará ìlú Ṣàgámù ti ń jáde síta láìpẹ́ yìí látàrí bí iná mọ̀nàmọ́ná ti ń ṣe ségesège táwọn sì ń sanwó gọbọi lóòrèkóòrè. Àmọ́ ṣá ìgbésẹ̀ ti ń lọ lábẹ́lẹ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí. Gbogbo ìpínlẹ̀ pátápátá ló ń kojú ìṣòro iná mọ̀nàmọ́ná lásìkò tí a wà yìí o. Èyí ló mú kí igbe àwọn ọmọ Nàìjíríà òde sétí ìgbọ́ àwọn aláṣẹ iná mọ̀nàmọ́ná léyìí tí Adébáyọ̀ Adélábù ti jáde sọ̀rọ̀ wípé kí àwọn aráàlú mú sùúrù púpọ̀ nítorí tí àwọn ti ń gbé ìgbésẹ̀ tó lágbára lórí iná ọ̀hún. Lára àwọn àlàyé tó ṣe kalẹ̀ ó ní àwọn ìṣòro kan làwọn kojú lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná èyí tó fẹ́ lágbára ju àwọn lọ, àmọ́ ṣá kí àwọn aráàlú fún àwọn ní ọ̀sẹ̀ méjì péré láti wá ojútùú sí iná ọ̀hún. Ó tẹ̀síwájú pé àwọn máa tó ṣe àṣeyọrí látàrí gbogbo làásìgbò tí àwọn aráàlú ń kojú lórí iná mọ̀nàmọ́ná. Iléeṣẹ́ ọlọ́pàá ti tako ìròyìn tó ní àwọn yìnbọn mọ́ aráàlú ní ilé ẹgbẹ́ NURTW ní ìlú Àbújá. Bíọ́lá Adébáyọ̀ ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. N kò ní dára mi láàmú mọ́ lórí àwọ́ọ̀dù Girami, Davido ló sọ bẹ́ẹ̀. Senator Dickon ti bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Tinubu. Ó dàbí ẹni wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wa ò mọṣẹ́ wọn níṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Iléeṣẹ́ ọlọ́pàá ti tako ìròyìn kan tó ní àwọn òṣìṣẹ́ wọn yìnbọn mọ́ àwọn èèyàn látàrí ìjà tó ń ṣẹlẹ̀ nílé ẹgbẹ́ NURTW ní ìlú Àbújá. Láìpẹ́ yìí ni fàmífà wáyé láàrin Bàrúwá tó ń dupò alága ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW pẹ̀lú MC Olúọmọ. Awuyewuye náà gbé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́, àmọ́ ṣá ilé ẹjọ́ ò tí ì dé ẹnikẹ́ni láre àbí lẹ́bi lórí ẹ̀sùn tí wọ́n mú tọ ilé ẹjọ́ náà. Ṣùgbọ́n ṣá látàrí ìròyìn òfegè tó gbalẹ̀ kan ló bí ìjà náà wà nílé ẹgbẹ́ náà. Èyí rídìí tí àwọn ọlọ́pàá Àbújá ṣe gba ibẹ̀ lọ láti lọ yanjú aáwọ̀ tó ń ṣẹlẹ̀ nílé ẹgbẹ́ ọ̀hún. Ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tá a rí fọ́nrán kan lórí ayélujára níbi tí àwọn kan ti ń gbé òkú èèyàn káàkiri tí wọ́n sì ń pariwo wípé àwọn ọlọ́pàá ló yìnbọn mọ́ ẹni náà. Ṣùgbọ́n ṣá iléeṣẹ́ ọlọ́pàá Àbújá ti sọ̀rọ̀ lórí ìròyìn ọ̀hún. Wọ́n ní nítòótọ́ ni àwọn ọlọ́pàá lọ sí ilé ẹgbẹ́ náà nígbà tí àwọn gba ìpè láti lọ dẹ́kun ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní agbègbè Gákì ní ìlú Àbújá. Àwọn kò sì yìnbọn mọ́ ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ MC Olúọmọ àti Bàrúwá o, ṣùgbọ́n àwọn lọ láti lọ pẹ̀tù sí wọn nínú ni. Bíọ́lá Adébáyọ̀ ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn aláṣẹ orí ayélujára àti àwọn ẹgbẹ́ alátakò tó ń tako ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà láìpẹ́ yìí. Látàrí ìfọ̀rọ̀wérọ̀ tí Bíọ́lá ṣe fún bàbá Ìjẹ̀ṣà ti bí oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹṣá àti èpè tí wọ́n fi ránṣẹ́ sí Bíọ́lá látàrí ìgbésẹ̀ náà. Princess tó wà lára àwọn tó ṣokùnfà bí bàbá Ìjẹ̀ṣà ti lọ sẹ́wọ̀n sí bu ẹnu àtẹ́lu
Bíọ́lá ó ní ìkànnì Bíọ́lá Adébáyọ̀ mo fà ẹ́ lé kóòtù Ọlọ́run lọ́wọ́ lẹ́yìn ẹ̀wọ̀n tí bàbá Ìjẹ̀ṣà ṣe tó yẹ kó tún dé orí ètò kó tún máa wí àwíjàre kankan àmọ́ ṣá lẹ́yìn gbogbo ìfáàfà àti awuyewuye lọ́tùn lósì Bíọ́lá Adébáyọ̀ ti padà tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó dìde tì í o. Gbajúmọ̀ olórin tàkasúfèé ní David Adeleke tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Davido ti sọ̀rọ̀ ó ní òun ti jáwọ́ lọ́rọ̀ àwọ́ọ̀dù Girami o òun kò ní dára òun láàmú mọ́ rárá ó tẹ̀síwájú pé ohun tó kù fóun báyìí ni kí òun múra gírí kóun sì máa ṣe káàárẹ̀ láti máa pèsè orin tó múnádóko dáadáa. Senator Siraj DC ti bu ẹnu àtẹ́lù ìṣèjọba Tinubu ó ní ṣe bí ẹgbẹ́ òṣèlú APC parapọ̀ láti yí ọwọ́ ẹgbẹ́ PDP lágbòdà síná wọ́n sì tún yọ Goodluck Jonathan nígbà náà lọ́hùn. Ó tẹ̀síwájú pé nípa bí ẹgbẹ́ náà ti gbé ìgbésẹ̀ náà ti mú kí iná Nàìjíríà máa jó àjórẹ̀yìn padà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Ìrìntọ́jú àzàmì ìjábọ̀ ròyìn sí ìgboro. Ire o.